Táwa sí ọba tó ní wá tó lẹ́mí wa tó ní gbogbo ń tá a ní ọba lẹ́nu ọba lọ́nà ọba ní gbogbo ọjọ́ kábíyèsí Elédùmarè ìbàrẹ̀ o lẹ́ni àti wà pẹ̀lú dísọ́nàlá ìfẹ́ Michael ọlọ́run bẹ̀rẹ̀ láti ẹ̀jọ́ tó nífẹ̀ẹ́ fi tó wà ní àjùmí àti ní akérèdọ́jọ́ gbẹ́gàmí bàbá ká tó wọnú ètò ẹ̀bà kí o gbára lé. Ó kí gbogbo ojú tó ń rí mi àti ẹni tó ń gbọ́ mi wípé kí ọlọ́run Olódùmarè kó ṣàánú fún gbogbo wa bẹ́ẹ̀ tí ń wò mí lónìí àánú tó péye kó bà ní ayé yín kẹ́ẹ̀rí ojú rere ọlọ́run àti ti ènìyàn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Lónìí ohun tá a gbé yẹ̀wò tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá bọ́nà ṣe dá ọkùnrin lọ́dọ́bìnrin ó dẹ́ bàbá ó dá ìyá ó sì dá wọn mọ́. Wòlíì ibi tá a fẹ́ lọ yìí tó ń ṣẹlẹ̀ ní inú ilé ni bí ẹ pé ó fẹ́ kankan lu gbẹ̀gbọ̀n wọ́n ní ìyá ló lọ́mọ orin bàbá rẹ̀ ni wọ́n kọ fún bàbá ìyá ni wúrà bàbá ní dégi tó lè fọdà nù bàbá ẹ̀yà wò báyìí ẹ bá rí pé tí ilé bá wà tí wọ́n bá sórí ire nínú lọ́wọ́ ńlọ́lá ńlọ́rọ̀ ìyá lẹ́ máa fi kíní yẹn mọ̀ bàbá wọn kà gbójú bàbá wọn kà gbójú sọ fún bàbá ṣé bàbá ìgbóhùnjà bàbá ni àbí àwọn bàbá àbí àwọn ọkùnrin àṣìléyà ni àbí bọ́lá ṣe kọ́ tiwa nìyẹn lọ́dọ̀ àwọn ọmọ. ẹ ṣe sà mo láti rú ọ̀rọ̀ tẹ̀mú wa yìí ọ̀rọ̀ yìí gan-an yẹ ní inú bí apẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé inú mi dẹ̀ máa ń dùn tẹ̀ bá ń béèrè orúkọ báyìí lọ́wọ́ mi kọ́lọ́run kó wà pẹ̀lú wa kẹ́mi ọlọ́run kó tọ́ mi. Èmi lórí pé ìyá ni wúrà ìdí tí ìyá fi jẹ́ wúrà òun ni pé ṣe mọ̀ pé gbígbé ọmọ nígbà gbogbo oyún pẹ̀lú ìyá yẹn wọ́n ti jọ wà èjì ni pé nígbà tó bímọ yẹn ọmọ yẹn òun ló lajú rí ọmọ yẹn òun ló mú yàn láyà ẹ tó bá ń fún yàn lóúnjẹ nígbà gbogbo ó máa ń dàbí ọlọ́run fún yàn ni ìyẹn jẹ́ ohun kìíní tí ọmọ máa ń ṣe kíni tí ọmọ máa ń fi ń somọ́ yẹ nígbà gbogbo feelings lọmọ máa fi ń rí ló máa fi ń fẹ́ bàbá ẹ̀ tó bá rí pé bàbá wọlé ẹ̀jẹ̀ yẹn á rùn tó bá jẹ́ pé ọmọ ọkọ ni tí ò kì í ṣọ́ máa lè ọmọ yẹn kó sùn á yíra kó máa mú ọmọ ọyàn yẹ tí bàbá ẹ̀ bá ti step in ó máa wo bẹ̀ á wo bẹ̀ báyìí ó wá lè wò kó máa wò ó tó wá pé bàbá tó jẹ́ pé ó mọ yèèyàn ọmọ ni ó mọ rírì ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ó jẹ́ kó nawọ́ sọmọ yẹn kó jẹ́ kí ọmọ yẹn náà feelings ọmọ yẹn ní kí feelings yẹn kó má parẹ́ kó lè máa continue bẹ́ẹ̀ kó gbé ọmọ yẹn ẹ̀rí pé inú ọmọ yẹn á dùn á gbórí lé bàbá ẹ̀ bẹ̀tí mú sọ̀fọ̀ ọkùnrin wọn kì í kà kún èmi ó lè rò pé ó ń jẹun èjì ó wò pé òun ò ní time àìkí ní time ó jẹ́ kí ọmọ kó máa bo ìyá ẹ̀ bí wúrà ẹ̀rí òun ló jẹ́ pé ìyá dàbí wúrà bàbá ìtumọ̀ jígí tó ń try láti sọ òun ní pé kọ́pì èèyàn òun ní ọmọ ẹ̀ ṣàmọ̀ tí wọ́n bá wo glass àìrẹ̀ bí wúrà náà ṣe níyì bẹ́ẹ̀ náà ni glass ṣe níyì wúrà jẹ́ ohun tó yẹ pé èèyàn máa pọ́nlé á fi síbi tó dáa á máa pọ́nlé bẹ́ẹ̀ jígí náà jẹ́ nǹkan pọ́nlé tí ò gbọ́dọ̀ fọ́ tí ò gbọ́dọ̀ tó bá ti fọ́ àbí tó bá ní báyìí ò ní ríra ẹ̀ dáadáa nú ẹ̀ so kó o bá lè mú kó fi hàn pé mo ríra mi ẹ̀rí òun ni jígí wà fún so jígí náà ní ètò tiẹ̀ ó ẹ̀rí jígí náà ní ètò tẹ̀tẹ̀ pé tó bá jẹ́ pé ọmọ alálùbáríkà lèèyàn bó ṣe pọ́n wúrà lé tó fi síbi tó dáa náà ló máa pọ́n jígí lé pé kó fi kọ́ síbi tó dáa kò dẹ̀ ní á máa tẹ́kẹ̀ jígí ẹ̀ pé kó má bàa fọ́ ẹ̀rí bí ọ̀rọ̀ jígí àbí wúrà ṣe rí nìyẹn. Náà wá ń ṣe nǹkan fún bàbá ń ṣe nǹkan fún ìyá ń kọ́ jẹ́ pé ìyá ló ń pọ̀ jù. Ẹ ṣe rí níbẹ̀ yẹn sà ibi tó máa ń dé ọlọ́run má jẹ́ kí wọ́n níyàwó òṣì kí wọ́n má níyàwó àdánù téèyàn bá bí tíyàwó tí wọ́n bá fẹ́yàwó ó pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti bímọ á ní ọmọ yẹn ọmọ wọn ni ó lè láìkí ọkùnrin àti tó bá jẹ́ pé olówó obìnrin tó bá ń jowú gan àní bíbélì dẹ̀ fi yé wa pé obìnrin ò nẹ́tọ̀ọ́ láti máa jowú nítorí ọkọ ló fẹ́ yàwó ẹ̀ ọkọ ló nẹ́tọ̀ọ́ láti máa jowú yàwó ẹ̀ kẹ́nikẹ́ni kó má fọ ọkàn yàwó òun nǹkan òun ni yàwó òun bẹ̀tì nínú ayé nìsín ó ti jẹ́ nǹkan tó ti yí padà tipẹ́tipẹ́ kò sí pọ́lọ́run ló yí padà àwọn kankan wà tẹ́ pé àwọn ayé wọ́n máa ń yí padà tẹ́ pé ó ti yí padà pé ìyàwó ló máa wá jowú tó máa sọ pé ọkọ òun ni òun lòun lọkọ òun ẹlòmíì ò gbọdọ̀ fọwọ́ kàn ọkùnrin baálé ó gbọdọ̀ wà níbi gbogbo ìyàwó ni ò gbọdọ̀ máa ṣíṣẹ̀ púpọ̀ lọ síbi gbogbo
because ọkùnrin wà fún gbogbo ó wà fún pé kán gbàyàn mọ̀ràn, obìnrin ní lè tọkọ ẹ wá fún mọ̀ràn, obìnrin ní lè ṣe nǹkan kan, but ọkùnrin ò lè tọ ìyàwó yàn wá fún mọ̀ràn tàbí pé kinní kan tó bá jẹ́ pé ìyàwó tó rí làígbò. Ṣùgbọ́n tí obìnrin bá ti di pé ó bí ọmọ ẹ̀ náà, obìnrin ní bí pé ó fẹ́ ọkọ pé òun fẹ́ ríru bàbá yìí, tó bá dẹ̀ ti fẹ́ tó ti bí irú bàbá yẹn ó ti ju ọkọ ẹ̀ sílẹ̀ náà, gbogbo ògo a máa build ọmọ ẹ̀ nípa ògo ẹ̀. Àwọn míì tiẹ̀ tó wà spiritually tẹ́ pé wọ́n máa gba ògo ọkọ wọn, wọ́n á gbé fún ọmọ wọn. Ó ṣẹlẹ̀ nínú ayé. Bẹ́ẹ̀ ni sà, wọ́n á gba ògo ọkọ wọn nípa ìbásùn, nípa ọ̀pọ̀lọpọ̀ ìwà tó jẹ́ àrékérekè tóbìnrin tó jẹ́ tí èṣù. Wọ́n á gba ògo ọkọ yẹn, wọ́n á gbé fún obìnrin yẹn. Tó bá gbé fún ọmọ wọn, now ọkùnrin yẹn wọ́n believe kò useless wípé kò ní time àbí kó bá wọn jẹ́ ọmọ mọ́, kó jẹ́ pé bàbá ọmọ wọn mọ́, nítorí pé owó tó wà lára obìnrin yẹn tó ń wo ọmọ ẹ̀ bí gbàgbé pé àbí ọkọ wọn ó ti lọ ṣàgbèrè níbì kan àbí ó ti lọ ṣàgbèrè níbì kan. Now a máa sọ ọ̀rọ̀ burúkú fún àwọn ọmọ ẹ̀ báwọn ẹ̀ ṣe ń grow, bàbá yín olórí burúkú ni, ó ti lọ látàárọ̀, bóyá nǹkan tán wá jẹ tán wá mu ló ń wá lọ tó pẹ́ dé orí ọdún obìnrin kan ló máa ń bẹ̀ o. Nǹkan bẹ̀rẹ̀ sọ fún ọmọ kékeré, òun lọmọ kékeré máa ń gbọ́. Ọmọ kékeré dàbí nǹkan tí wọ́n build ni. Tẹ́ bá ṣe ń pe bàbá wọn lórí burúkú, táwọn náà bá ti fo tí bàbá wọn bá wọlé báyìí kó tiẹ̀ máa lọ gun ẹ̀yìn o, orí o, apá o, wọ́n máa wò bí olórí burúkú ni pé olórí burúkú ti dé, olórí burúkú ti dé. So ìfẹ́ bàbá yìí ò ní sí ní ọkàn wọn. Ẹ̀rí ó lójú ọmọ mi tó jẹ́ ọmọ alábàríkà tó máa kíyèsí, àna wọn ọkùnrin náà máa ń pé àwọn wà ní time, ó ti lọ látàárọ̀ kò ní time fọmọ, every weekend á tún ṣeré lọ. Ẹ̀rí ṣùgbọ́n irú àwọn ọkùnrin kan wà táwọn ọmọ wọn ò kí ń fi wọ́n sílẹ̀. Ọkùnrin tó yẹ pé ìyàwó àtọkọ tó yẹ pé mùsùlùmí ni wọ́n máa jọ lọ sí mọ́ṣáláṣí. Èṣù òkì lè ráyè lára rú àwọn ọkùnrin bẹ́ẹ̀. Ọkùnrin tó yẹ pé kìrìsìtẹ́nì ni, òun pẹ̀lú ìyàwó ẹ̀ ọjọ́ lọ chọ́ọ̀chì ni, àwọn ọmọ yẹn máa kọ́ ìwà lára wọn wípé bàbá wa àti ìyá wa, ó dẹ̀ rí pé ìyá ẹ̀ máa ń tẹríba fọ́kọ ẹ̀, tó bá ti fojú rí tí ìyá ẹ̀ bá ń tẹríba fọ́kọ ẹ̀, obìnrin tó bá ń tẹríba fọ́kọ ẹ̀ kò ní God láti máa ṣépè fún ọkọ ẹ̀ àbí láti máa sọ̀rọ̀ òdì sí ọkọ ẹ̀, láti máa sọ fún àwọn ọmọ pé bàbá yín èèyàn burúkú ni, èèyàn dáadáa ni, ó ti lọ bóbìnrin, ó ti lọ ṣe kinní kan. Ìwọ tó rí pé fine man ní máyì, handsome man ní máyì tó fẹ́, ó ti mọ̀ lọ́kàn rẹ pé ìwọ ni kọ́kọ́ ló máa rí nǹkan tó dára tó máa appreciate ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi tiẹ̀ bí wọn náà ṣe rí tó rí kó dára làwọn náà máa rí kó dára tó dẹ̀ máa appreciate ẹ̀. Ó kù sí nǹkan yẹn lọ́wọ́, and then ọkùnrin míì kò ń take care ọmọ, another ọkùnrin míì ò ń take care ọmọ, tó bá ti dé ó ti fún wọn lówó oúnjẹ, ó ti tán nìyẹn. Ẹ̀rí tó bá ti dé ó ti tán nìyẹn. Ọkùnrin mi tó bá ní kò ń take care ọmọ, kẹ bá mọ bó ṣe rí o, nítorí pé bí ìyá obìnrin yẹn ṣe tọ́ nìyẹn, tó dẹ̀ ṣépè fún bàbá tiwọn ní táìmù tiwọn, tóun náà bá máa bímọ ẹsẹ̀ yẹn ló máa gbé, á máa ṣépè fún bàbá fọ́kọ ẹ̀. Náà àwọn máa wo bàbá wọn bí kìnìún. Nígbà náà àwọn ọmọ àti bàbá wọn ò ní rẹ́pọ̀. So tó bá tẹ̀ adé pé ọkùnrin tó ń ẹ̀kọ́ ọmọ ẹ̀, tó láìkí ọmọ ẹ̀, tó máa ń kó ọmọ ẹ̀ mọ́ra. Náà bí ó ṣe ń kó ọmọ ẹ̀ mọ́ra, ìyàwó yìí ò ní láìkẹ̀, á máa wò pé ó ti fẹ́ gba ìfẹ́ àwọn ọmọ òun. Tó bá gba ìfẹ́ àwọn ọmọ òun lọ, so òun ò ní láǹfààní. Àwọn ọmọ yìí wọn ò ní ṣe fóun jẹ mọ́ fún díẹ̀, á máa sọ̀rọ̀ burúkú gbénú àwọn ọmọ yẹn, á máa sọ báwọn ọmọ yẹn dẹ̀ ṣe ń grow náà máa fi ọ̀rọ̀ yẹn sínú, náà máa fi ọ̀rọ̀ ìjọ tó bá jẹ́ pé ọkùnrin tó tún wá tún ní action tó jẹ́ pé ó ní àǹfààní láti jágbe mọ́ ìyá wọn lójú wọn pé ó jágbe kí ni gbogbo nọ́sẹ̀sì tó jágbe mọ́ ìyá wọn lójú wọn. The next thing bó ṣe jágbe mọ́ ìyá wọn yẹn, ìyá wọn dẹ̀ ti ń sọ fún wọn pé bàbá wọn èèyàn burúkú ni, olòṣì ni, kíní kan ni, wọ́n máa wò pé olòṣì ti bẹ̀rẹ̀, ó ti ń jágbe mọ́ ìyá wọn. So wọ́n máa sásá bẹ́ ìyá wọn, nítorí pé abẹ́ ìyá wọn ti mú yàn, ìyá wọn ló ń fún wọn lóúnjẹ. Ọkùnrin tó bá jẹ́ ọkùnrin pàtàkì ó gbọ́dọ̀ raṣọ. Ọkùnrin tó bá ti gbọ́n, ẹ̀yin gbogbo ọkùnrin ní ayé ni mò ń bá wí, tẹ́ ẹ bá ti gbọ́n ẹ máa ní time fún ọkọ yín, fún ìyàwó yín. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé o fẹ́ ìyàwó méjì mẹ́ta, ní time fún àwọn ọmọ ẹ, máa kó àwọn ọmọ ẹ mọ́ra lọ́jọ́ kan,
kí gbogbo àwọn ọmọ yẹn kó gbogbo wọn lọ síbì kan lọ ra nǹkan fún wọn lójú àwọn ọmọ yẹn shoes aṣọ fún ìyá wọn fún àwọn ọmọ yẹn fi jẹ́ kí wọ́n rí pé o nífẹ̀ẹ́ ìyá wọn tó ń bá rí wípé gbogbo nǹkan tí ìyá wọn ń sọ nípa bàbá wọn kò rí bẹ́ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa ṣe tiwọn lọ́tọ̀ wọ́n máa ṣe fún ìyá wọ́n máa ṣe fún bàbá ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ọmọ bàbá tí ò kí ní táì pẹ̀lú àwọn ọmọ ni tó kàn wá fi wọ́n lẹ̀ gbogbo nǹkan tí ìyá wọn bá rí kọ́ọ̀dù sínú àwọn ọmọ yẹn wọ́n ṣe ń gbò òun náà máa fi wà sí bàbá wọn ẹ̀rí wọ́n ṣe ń gbò òun náà máa fi wà sí bàbá wọn nítorí pé obìnrin tí ò néte ó kọ́mọ̀ ẹ wò ìyá tó bí Jákọ́bù kò kọ́mọ̀ sọ́rí ẹ wò ìyá tó bí Jákọ́bù àti sọ ẹ wò nǹkan tó ṣe láàrin wọn ẹ wò nítorí pé ìkan bàbá ẹ̀ máa mú dání nígbà gbogbo ìkan ìyá ló máa ń jókòó tì ìyá dẹ̀ ó dẹ̀ yí májẹ̀mú yẹn padà ó lu ète ìsúre tó fẹ́ sun fún sọ wọ́n sun fún Jákọ́bù gbogbo nǹkan yẹn tí ó bá ń ṣe gbòòrì ọ̀fẹ́ Ọlọ́run ó dá ìrìn àjò púpọ̀ rù títí tí tó fi lọ sílẹ̀ Egypt tó fi continue tí Israeli tó fi dé gbogbo ayé lónìí ṣùgbọ́n nǹkan tí mo nídìí ní fún gbogbo ẹ̀yin ọkùnrin ni pé ìyàwó ẹ̀ burú ìyàwó ẹ̀ da ó sọ̀rọ̀ ẹ̀ láì da ìwọ máa wò yẹn máa rí pé tó bá jáde máa ra nǹkan wá lé fún àwọn ọmọ táwọn ọmọ ẹ bá ti débẹ̀ máa dá bí gbé nǹkan tó máa láìkì fún wọn so tí ìyá wọn bá ń sọ̀rọ̀ fún ọmọ ẹ náà ní làkàyè tiwọn wọn máa wò pé is it not my daddy and then tó o bá ra nǹkan fáwọn ọmọ ẹ máa jẹ́ kó mọ̀ pé do you like this I bought this for you do you like it ìtọ́yàn bá fún obìnrin lówó táwọn ọmọ ẹ ò mọ̀ tí ìyá ò mọ̀ tí àwọn ọmọ mọ̀ tó ń fún yẹ lówó ó bá àfọ́bìnrin sí 1 million a máa sọ fún bàbá yín ó kó fóbìnrin kò fún mí ní kankan nítorí pé òfin lójú wọn máa ṣe nǹkan fún ìyàwó ẹ lójú àwọn ọmọ ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa rí pé ìwọ fúnra rẹ òun ra nǹkan òun rà fún ìyàwó ẹ òun ṣe gbogbo nǹkan òun ṣe fún ìyàwó ẹ lójú àwọn ọmọ ẹ máa lè ṣe nǹkan kó wọn jáde every week irú mi bí mo ṣe bísí tó láyé bí mo ṣe bísí tó èmi ò kí ń ní kọ́kọ́ gbọ́n èmi náà mo kàn ń ṣe bẹ́ẹ̀ bá fẹ́ fún ìyàwó mi nìkan ní ìlú pẹ̀lú àwọn àánú yàrá nígbà tí mo fẹ́ study kankan tí ò yé mi mo change ẹ̀ padà bá fẹ́ fún ìyàwó mi nìkan gbogbo àwọn ọmọ ẹ̀ ọlọ́ọ̀ṣẹ́ àwọn ti ń grow gbogbo àwọn ọmọ ti ń grow máa make sure pé madam ti yín rèé o àwọn ọmọ rẹ̀ bá mi lọ tọ́jú wọn so that kò ní God láti sọ fáwọn ọmọ yẹn pé òun lòún ra nǹkan yẹn fáwọn ọmọ àwọn ọmọ rí mi nígbà tí mo fún wọn lówó and tó bá dẹ̀ di weekend máa gbé wọn lọ bó jẹ́ tantalizer bó jẹ́ tasty máa kó wọn lọ tí àwọn bá sọ pé nǹkan tí mo fẹ́ rà fún wọn ti pọ̀ jù máa nínú ohun mi mo fẹ́ rà fún ọmọ mi ni jẹ́ kọ́ mú nǹkan tó fẹ́ àwọn ọmọ yẹn mọ̀ wípé dáàdì wọn ó rí ní ìtọ́jú wọn kò dẹ̀ lè gbà kí dáàdì wọn irú ọmọ bẹ́ẹ̀ kò sí bó ṣe máa yà kò sí nǹkan tó fẹ́ sọ fún ọmọ àwọn ẹ̀ ṣe ń grow wọ́n nífẹ̀ẹ́ àsìyá wọn wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ mi àti bàbá wọn tí n bá sùn sílé bí mo ṣe ń preach lọ́wọ́ tí mo bá ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà dúró tí wọ́n lè jókòó sí nǹkan tó ń wò mí káàkiri because wọ́n nífẹ̀ẹ́ mi bí mo ṣe build wọn tó ti ń dàgbà yẹn wọn ò ní lè fi mi sílẹ̀ kò sí nǹkan tí ìyá wọn fẹ́ sọ fún wọn tó bá fún ìyá wọn ní 10 ó bọ́ sí kan fún mi ní 30 because wọ́n mọ̀ pé èmi gan take care wọn jù ìyá wọn lọ bẹ́ẹ̀ ni mo ń take care wọn jù ìyá wọn lọ ìtọ́ bá yẹ kí n bá fún bí mo ṣe bí sì tó bí mo jẹ́ màá wẹ̀ fún ìtọ́ bá jẹ́ kó jẹun màá jẹ́ kó jẹun fún díẹ̀ yìí gbogbo nǹkan bẹ́ẹ̀ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa lọ́kùnrin ká máa ṣe ní time fún ìyàwó ẹ̀ tá a ṣe tán ọlọ́run gba àkóso lórí last Friday ṣùgbọ́n ọlọ́run ti gbé program kan kalẹ̀ wẹ́ẹ̀ Tuesday méje fún deliverance ńlá gbogbo wọn tó ń gbọ́ mi number 8 ọmọbọ̀gẹ̀ ní Akíọdé Òjòdú Bágà yes a ní church káàkiri but ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí number 8 ọmọbọ̀gẹ̀ ní Akíọdé ní Òjòdú Bágà make sure kò pàdé mi bẹ́ẹ̀ níjọ́ Tuesday láago 9 wọ́n ń jẹun wá o má jẹun wá sí program yẹn ó dìgbà tó bá kó bẹ́ẹ̀ ní 12 o'clock kó tó lọ jẹun and the counseling wà láti 12 yẹn títí di 3 láti orí pẹpẹ wọ́n pè ní àṣẹ ọ̀rọ̀ orí pẹpẹ máa sọ̀rọ̀ sínú ayé adé ní changes lágbára Ọlọ́run wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ síbi ní gbogbo nǹkan tó bá dáwọ́lé má gbàgbé anointing service ń lọ lọ́wọ́lọ́wọ́ ní every Sunday ní aago 7 ìdájí sí aago 9 àbọ̀ ní every Sunday mo fẹ́ kí o darapọ̀ mọ́ mi lọ́sẹ̀ yìí yóò sì dára fún ẹ so ìwọ tó bá fẹ́ kínú ilé ẹ kó tòrò kínú ilé ẹ kó dára
pè mí ọ̀pọ̀lọpọ̀ nínú ti bàjẹ́ máa kánsẹ́lì nẹ o wà lọ́nà jíjìn wà nítòsí máa kánsẹ́lì nẹ bó jẹ́ pé o fẹ́ kí àánú kó ṣẹlẹ̀ láàrin wo àtàwọn ọmọ àtògbó máa kánsẹ́lì nǹkan tó bá jẹ́ kó o ṣe létí láti gbọ́ á dára fún ẹ lórúkọ Jésù Kristi Olúwa wa. Pè mí lórí 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 091 356 42057. àwọn nọ́mbà yẹn máa pè má gbàgbé Tuesday yìí o àti Sunday. nọ́mbà yẹn náà ni wọ́n ti pè fún ẹ yẹ ìwọ náà lè máa bọ̀ lọ́jọ́ Tuesday fún wa á rí gbàlà.